A kú dédé àsìkò ìjáre ní gbogbo ibikíbi ẹ bá tuntun láǹfààní láti máa wo ìkànnì yìí. Benjamin Olúwaṣẹ́gun Olúwapamílẹ́rìn lórúkọ mi. Tó bá yẹ pé first time tuntun eléyìí tẹ́ máa darapọ̀ mọ́ ìkànnì Lọ́fàsẹ̀ náà sì lè já sí ẹ bá subscribe sí ẹ̀wẹ̀gbẹ́ rẹ̀ ọ̀hún ẹ̀rọ máa gbọ̀ngàn níbẹ̀ tó lè bá máa pè ní notification bell ẹ bá wa tẹ̀ tán kọ́ yóò option mẹ́ta kan wá tí ń bẹ lókè òun kẹ́ mú option a lé àti lí tó lè bá máa pè ní option all nǹkan bá wa tẹ̀ bá ti tẹ̀ tán èèyàn dára ẹ̀ láǹfààní láti máa wo ìkànnì yìí ní gbogbo ìgbà táwọn ìtàn bá ti jáde. ìdí náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín gbà tẹ́ bá ń sọ pé ọmọ Oòduà ní àwa ìsọmọ Oòduà. See, let's say the reality. A ti fi ẹ̀sìn méjèèjì a ti fi bà gbogbo nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tí táwọn bàbá wa fi lẹ̀ fún wa a ti fi bàjẹ́. So ẹni tó bá wá jókòó sórí àpèrè bàbá wa nífẹ̀ẹ́ yẹn ó ti di father figure fún everybody wa. Èmi ò bá kàn rọ bàbá wa Aláàfin pé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n wádìí àwọn ìmùlẹ̀ tí ń bẹ láàrin àwọn àti adé ṣẹ̀ṣẹ̀ fún. Tí wọ́n bá ti wádìí yẹn wọn ó rí wípé kìí ṣe ọ̀rọ̀ àhesọ àbọ̀rọ̀ ìbú. Kábíyèsí o ẹ ṣe ẹkú ìgbanilálejò sá. Kábíyèsí ẹ má bínú pé mo dá yín dúró mọ́tò yẹn ló ṣe mí bákan lójú ọ̀nà kódà mo sẹ́ndì fọ́tò bá mi ṣe sí press secretary. Bá mi bó ti wà jẹ́ pé lénìí náà mo tún ti ń dí yín lọ́wọ́lọ́wọ́ báyìí nítorí pé àwọn àlejò wà níbí kábíyèsí ìlú mi náà tún wà níbí bá lọ́wọ́lọ́wọ́ báyìí tí ẹ dẹ̀ ní ìpàdé pẹ̀lú wọn tí ẹ dẹ̀ gbà láti fún mi ní bíi 30 minutes. So mi ní tí ẹ lè béèrè ọ̀dọ́ débì kankan ń padà wá láti wá ṣùgbọ́n eléyìí màá fi jájú pé ilé bàbá mi ni mo wá ń bì pé anytime ni mo lè wọ ilé bàbá mi ẹ̀rù ilé bàbá ọmọ kì í ba ọmọ. Kábíyèsí ẹ dákun torí Ọlọ́run mo fẹ́ kẹ́ ẹ bá mi dá orúkọ yín fún gbogbo àwọn ọmọ yín tí wọ́n ń wò ní káàkiri àgbáyé. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àmín. A dúpẹ́ pé Ọlọ́run sọ yín débi láyọ̀ àtàlàfíà. Adúpẹ́ sà. Ìtumọ̀ pé ọkọ̀ soko títí nílò tuntun nù. Bẹ́ẹ̀ ni sà. Gbogbo àwọn olùwòran yín náà ní gbogbo àgbáláyé Ọlọ́run ó kò sí wọn nínú. Àmín. Ó fi àánú ó ṣíjú àánú wò yìí. Àmín bàbá. Àmín. Láti lè fún yín ní mọ́tò tí ò ní máa yọnu lójú ọ̀nà. Àmín bàbá. Orí iṣẹ́ kékeré kọ́ lẹ̀ ń ṣe. Láti máa bá wa gbé àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá lárugẹ. So people like you should be encouraged pé wọ́n ó yẹ kí wọ́n bá wa gbé yín lárugẹ kí wọ́n encourage yín. Ẹ ṣé kábíyèsí. So Olódùmarè agbérànlọ́wọ́ dìde. Àmín. Mọ́tò tuntun láìpẹ́ mọ́tò tuntun ṣokòtì. Àmín kábíyèsí. Ó gbé wá kí mi láàfin. Àmín kábíyèsí. Gẹ́gẹ́ bí ìbéèrè orúkọ mi ni His Imperial Majesty Ọba Peter Olúwọlé Ìpàdéọlá Ìlúfẹ́milóyè Akínyóyè the third, the Olúfọ́n of Ifọ̀n Ọ̀ṣun, the permanent president, Ìrẹ́pọ̀dùn Òròlú Traditional Council, deputy chairman, Ọ̀ṣun State Council of Obas. Ẹ ṣé gan sà. Bá mi ẹ dákun torí Ọlọ́run ìlú yìí ìlú ìtàn ni. Mo ti lọ sọ́dọ̀ bàbá wa ní Ifẹ̀ mo ti lọ interview wọn ṣùgbọ́n tó dùn mí jù ni pé mo ti kúrò lọ́dọ̀ bàbá kí n tó máa gbọ́ àwọn nǹkan kan. So àwọn tó gbọ́ pé mò ń bọ̀ wá sí ilé fún àwọn sọ pé báyìí mọ̀ ni àwọn mo wá ní bá tiẹ̀ ti tó ń lu bàbá mi lẹ́nu gbọ́ nǹkan kan lọ́hùn yẹn. Bá mi ẹ dákun torí Ọlọ́run
bàbá ta ni Ọbàtálá gangan sà? ẹ ṣeun. Ọbàtálá, ọba tárìṣà, ọba takuntakun lóde ìrànjẹ, mọrímọrí tí mọrí ọmọ tuntun òrìṣà èèpà. Bàbá tó bí Olúfọ́n òní à ń pè ní Ọbàtálá. Ọbàtálá jẹ́ òjíṣẹ́ Elédùmarè. Ó ní irúnmọlẹ̀ àkọ́kọ́ tó rọ̀ wá látòde ọ̀run sílé ayé. Kò sí bàbá tó bí Ọbàtálá, kò sí ìyá tó bí Ọbàtálá. Ó rọ̀ wá látòde ọ̀run ni. Ó dẹ̀ ní iṣẹ́ tí Elédùmarè rán pé kó wá ṣe. Iṣẹ́ tí Elédùmarè rán bàbá wa Ọbàtálá ó ní láti wá dá ilẹ̀. Tẹ́ bá wo inú ìwé méjèèjì, ìwé mímọ́ Bíbélì àti ti Kùránì. Ìwé mímọ́ ti Bíbélì pàápàá jùlọ ó sọ wípé ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run àti ayé. Ayé sì ṣókùnkùn. Ó sì orí jújù. Ara ayé yóò Ó ní ẹ̀mí Ọlọ́run sì ń rábàbà lórí omi. Àwọn míì ní lórí ibú. Ìyẹn ni pé omi lásán ló wà lórí gbogbo lẹ́bi tá a wà yìí. Olúwa o. Ìfi ìdímúlẹ̀ rẹ̀ nìyẹn. So Ọlọ́run wá ṣetán láti dá ayé tá a wà ń bẹ̀ yìí. So Ọbàtálá lolódùmarè gbé yẹ̀pẹ̀ táǹtẹ̀ yìí, ilẹ̀ táǹtẹ̀ yìí, òun lọ lódùmarè gbélé lọ́wọ́ pé kó lọ dá ilẹ̀, kó tẹ̀ mọ èèyàn. So la fi ń pe Ọbàtálá ní alámọ̀ tí mọ̀ pín, mọrímọrí tí mọrí ọmọ tuntun òrìṣà èèpà. Tí bá ti sọ pé òrìṣà èèpà, ẹ máa bá ń dá mi lóhùn pé èèpà òrìṣà. Èèpà òrìṣà. So ó ní alámọ̀ tí mọ̀ pín gbogbo ẹ̀dá, nítorí pé bàbá wa Ọbàtálá ló mọ ẹ̀dá sílẹ̀ báyìí. Ìgbà tó mọ, tẹ́ bá wo bí àmùjẹ ọmọdé, ẹ rí i pé ibẹ̀ máa ń mí túpe. Ìgbà tó mọ ẹ̀dá sílẹ̀ tán, ó wá fi àárín yẹn lẹ̀ tó lu fotoro. Ibẹ̀ ni Elédùmarè ti mí sí àmọ̀ yẹn tó fi di alààyè ọkàn. So ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ hùn. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí tẹ́ béèrè pé ta ni Ọbàtálá. So ẹ̀wọ̀n ló bá wá sáyé láàrin àwọn irúnmọlẹ̀ tí Olódùmarè rán wá sáyé ni. Ìgbà tó délé ayé, ó bá ayé nínú omi. Omi ní gbogbo orí ilẹ̀. So èèpẹ̀ tí Olódùmarè gbé fún un tó bá ti fọ́n, adìẹ ẹlẹ́sẹ̀ mẹ́ta tó mú dání, èèpẹ̀ àti adìẹ ẹlẹ́sẹ̀ mẹ́ta ló mú dání lolódùmarè kó lè lọ. Ìkẹta tó tún wà lọ́wọ́ rẹ̀ náà ni àṣẹ. Àṣẹ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Ọbàtálá ló ní. So àṣẹ yẹn wà ní ibi ìsán ìbàǹtẹ̀ bàbá wa. Ìdí ló fi jẹ́ pé lónìí táwa bá ti, òní ní ọ̀sẹ̀ Ọbàtálá, tá a bá ti ń gba ọ̀sẹ̀, a máa ń wọ ìsádà ká wọ kẹ̀m̀bẹ̀ tàbí ká ró aṣọ mọ́dì, gẹ́gẹ́ bí àwọn míì máa ń ró aṣọ, àwọn míì wọ kẹ̀m̀bẹ̀. Then àá dẹ̀ mú aṣọ, àá fi pàkájà bí irú eléyìí tí wọ́n ń ṣe ní Saudi náà. So ló fi jẹ́ pé ọ̀dọ̀ tiwa gangan ni wọ́n ti kọ́kọ́ pàkájà. Ọ̀dọ̀ tiwa ni pàkájà ti bẹ̀rẹ̀. Pàkájà yẹn ọ̀dọ̀ tiwa ni. So gbogbo báwọn èèyàn ṣe lọ máa ń tà wáfù náà, gbogbo ẹ̀ là ń ṣe nídìí òòṣà Ọbàtálá. A máa yípo rẹ̀. So ibẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀. So Ọbàtálá wá sáyé, tó bá ti fọ́n yèèpẹ̀ yẹn sórí omi, ilẹ̀ ń dìde sókè. Ẹdì ẹlẹ́sẹ̀ mẹ́ta òun tàn. Ibi tó tàn dé lónìí náà nílẹ̀ dé lónìí. Ibẹ̀ nílẹ̀ fẹ̀ dé o. Ibẹ̀ ni wọ́n wá ń pè ní, iná fi sọ pé ibi tó dúró síhùn ni wọ́n wá ń pè ní alẹ́ Ẹ̀fẹ̀, onílẹ̀ Ẹ̀fẹ̀. So tá a bá sọ nípa ilẹ̀ Ẹ̀fẹ̀, Ọbàtálá ló kọ́kọ́ dá ilẹ̀ Ẹ̀fẹ̀, ó dẹ̀ ní ọba àkọ́kọ́ lórí ilẹ̀ Ẹ̀fẹ̀. Ló fi jẹ́ pé gbogbo àwọn irúnmọlẹ̀ yòókù tó dé lẹ́yìn rẹ̀, gbogbo wọn gbà fún Ọbàtálá gẹ́gẹ́ bí bàbá arúgbó. Òun náà ni wọ́n sì gbà gẹ́gẹ́ bí nọ́mbà 1 wọn. Èmi ni Ògún ni o, wọ́n dé lẹ́yìn rẹ̀ ni. Èmi ni Ṣàngó ni o, èmi ni Ọ̀rúnmìlà tó jẹ́ pé ó tún dàgbà ju gbogbo wọn lọ gan. Ó gbà fún Ọbàtálá nítorí pé wọ́n bá a ní ààyè, wọ́n bá láyé rẹ̀ ni. Wọ́n bá láyé rẹ̀ ni. So
òun ló kọ́kọ́ jẹ ọba ní ilẹ̀ Ifẹ̀ torí pé gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Ọbàtálá. tó gbogbo ẹnikẹ́ni tó bá jọba lónìí à ń jẹ́ orúkọ yẹn mọ́ Ọbàtálá nítorí pé òun lọ ní onírúnmọlẹ̀ tí orúkọ rẹ̀ jẹ mọ́ orúkọ yẹn ọba ó sì dé adé wá sáyé ni. so Ọbàtálá jẹ́ ẹni tó jẹ́ ẹni ẹ̀mí is a deity on his own. Irúnmọlẹ̀ ni, ó ń ṣe ẹnìkan lásán tàbí ẹnìkan tẹ́nìkan lè sọ pé bàbá rẹ̀ ẹni báyìí ni. Ọ̀rúnmìlà ní bàbá o, ó sì níyà. Ògún níyà o, ó sì ní bàbá. Ṣàngó náà ní bàbá, ó níyà. Ta ni bàbá Ọbàtálá? Ta ni ìyá Ọbàtálá? Kò sí. So ìgbà tó délé ayé tó dá ilẹ̀ tán, àwọn ìyá mi wọ́n wà nínú omi, àwọn náà wá dìde pé bí pé ẹ wo bí sílì wa ta ń wò yìí. Wọ́n wá rí i pé gbogbo ibi táwọn ti máa ń jáde sókè àwọn ò rí orí gbé sókè mọ́. Ta lẹni tí ó ṣe nǹkan wọ̀nyí? Náà wá sórí ilẹ̀ láti wá wo ta ní ṣiṣẹ́ yìí. Wọ́n wá kí Ọbàtálá. So ibẹ̀ ni wọ́n ti gbé jíjẹ àti mímu wá. Ìdí táwa Ọlọ́bàtálá ò fi mẹ́mu ni mò ń sọ fún yín. So ẹmu tí wọ́n gbé fún bàbá, tí bàbá mu níbi tó ti ń ṣiṣẹ́, bàbá sùn gbàgbé lọ. So adìẹ ẹlẹ́sẹ̀ mẹ́ta ti tan gbogbo yẹ̀pẹ̀ tán. Ìyẹ̀pẹ̀ tó ṣẹ́kù adìẹ ẹlẹ́sẹ̀ mẹ́ta tan ó tẹ̀ mọ́lẹ̀. Orí fọ́n ká bí bàbá ṣe ń fọ́n. Ní ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ bòmíì ẹ rí òkè, ẹ rí àwọn òkè tó ga, àwọn òkè míì pẹ́pẹ̀pẹ́, ibi tí adìẹ lè fọ́n tán dénú. Ó sì ní àkókò tó Olódùmarè fún láti padà sí ọ̀dọ̀ Olódùmarè. Ìgbà tí àkókò tó, bàbá ti mẹ́mu, bàbá wá sùn lọ pátápátá. So ẹ̀wọ̀n sọ̀kalẹ̀ padà látọ̀run, adìẹ ẹlẹ́sẹ̀ mẹ́ta ó bá ẹ̀wọ̀n lọ, bàbá sùn. So ìyá tó bí Olúfọ́n òun ni à ń pè ní Yemò. Ìyá òun náà half woman half spirit ni. So àwọn ló jókòó ti Ọbàtálá pé ẹni tó sùn yìí àwa la fún ní tó mu, á dúró títí tí ó fi jí. So ó jókòó, ẹ wá má gbàgbé o, ọjọ́ kan níwájú Olódùmarè bí 1000 years ni o. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ̀rún ọdún kan bí ọjọ́ kan ni níwájú Olódùmarè. So àwọn Ọlọ́run nìkan àtàwọn irúnmọlẹ̀ ló lè sọ iye ọdún tó fi sùn yẹn. So ìyá yẹn jókòó tì. Jíjí tí bàbá máa tají, ó rí obìnrin tó rẹwà dáadáa tó jẹ́ Yemò, ó rí ní ẹ̀gbẹ́ rẹ̀. Kí ni wọ́n ṣe ń bí? Adìẹ ń kọ́, wọn ládìẹ ti padà. Pé látòní lọ, kí lẹ fún wọn lẹ́mu ni? Ìdí tí Olúfọ́n òkè fi mẹ́mu nìyẹn. Ìran Ọbàtálá kan ò gbọdọ̀ mẹ́mu. Èèwọ̀ ni. So ìyá yẹn ló wá jókòó ti Ọbàtálá. Àwọn ìyókù rẹ̀ tí wọ́n jọ wá, àwọn ti padà sínú omi. So ìyá Yemò ló wá jókòó ti bàbá wa Ọbàtálá. Jákújọ máa gbé bí papọ̀, kò séèyàn lórí ilẹ̀ ayé ń gbà wọn. So ẹni tá a wá ń sọ yìí, Yemò òun náà níyà, kò ní bàbá. Àwọn ẹ̀dá àkọ́kọ́ tí Olódùmarè kọ́kọ́ dá ni. So àwọn méjèèjì wá parapọ̀. Ọmọ àkọ́kọ́ tí wọ́n máa kọ́kọ́ bí tó jẹ́ àrẹ̀mọ wọn, òun náà lolúfọ́n. À ń pe ẹnìyẹn ní Aládìkún Akọgun Ẹ̀rùjẹ̀jẹ̀ àdúgbò. Ó ní ó jẹ́ ọmọ àkọ́bí Ọbàtálá tó jẹ́ àrẹ̀mọ Ọbàtálá tí bàbá kọ́kọ́ bí. So lineage yẹn ni Olúfọ́n ti gbà wá. So dáwà èdè báyìí sìn, èyí ni ọmọ àkọ́kọ́. Bẹ́ẹ̀ni, tí bàbá yẹn kọ́kọ́ bí. Ẹ̀jẹ̀ yẹn ò parẹ́ ńlá wa. Ìdí náà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín gbà tẹ́ bá ń sọ pé ọmọ Oòduà ní àwa ìsọmọ Oòduà. Torí pé Oòduà gan ò tí ì dé nígbà yẹn ní tí wọ́n ti bí àwa. Oòduà gan ò tí ì dé. Mo ti ẹ̀ gbọ́. So lẹ́yìn bí 800 years tí Ọbàtálá ti lọ tán tó ti rọ̀, òun làwọn Oòduà nǹkan kan yánṣẹ́ dé. Nínú ìran bàbá wa Odùduwà, àwọn náà tún bí àwọn ọmọ tí wọn náà lọ bẹ́ẹ̀ yẹn. táwọn náà tún lọ bẹ́ẹ̀. Nínú ìran ọmọ wọn náà ni
a rí àwọn Ògbógbódìrín. bẹ́ẹ̀ni Àbátán ló lo 400 years. Ayò àwọn náà àwọn ni wọ́n jẹ́ lineage àwọn tí wọ́n bí Ẹlẹ́rìn. So ṣùgbọ́n ní lineage tó Ọbàtálá, Olúfọ́n ni àkọ́bí. Ìyá Ayémo sì bí ọmọ míì lẹ́yìn Olúfọ́n. Ṣùgbọ́n nígbà tí ilẹ̀ tí Ọbàtálá ń dáyàn, tí Elédùmarè mí sí amọ̀ tí ń di èèyàn, torí àṣẹ tí Olódùmarè fún Ọbàtálá, ẹ rí nígbà kan wọ́n sọ pé àwọn òmìrán wà. Bẹ́ẹ̀ni. Àwọn igi kan ṣe bàbá lóore nírìn àjò wọn, wọ́n ṣe bàbá Ọbàtálá lóore. So àṣẹ tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ló sọ pé àwọn igi yìí dáa, kò yẹ irú ẹ̀yin yìí èèyàn ló yẹ kó jẹ́, bó ṣe pàṣẹ fún àwọn igi nìyẹn tí wọ́n di èèyàn. So ilẹ̀ fi rí àwọn òmìrán tó wà nígbà yẹn. So oríṣiríṣi báyẹn ni bàbá ṣe. So kò dẹ̀ jẹ́ ẹnì tó dúró sójú kan, bàbá Ọbàtálá rìn káàkiri. So ṣùgbọ́n nígbà tí ilẹ̀ Ifẹ̀ wá ń fẹ̀ sí, tó ń fẹ̀ sí, 13 quarters wọ́n kọ́kọ́ fi bẹ̀rẹ̀ nílẹ̀ Ifẹ̀, and that was the time of primordial time of Ilé Ifẹ̀. Iná fi ń sọ pé Ifẹ̀ ò dáyé, ibẹ̀ ni Ọbàtálá ti jẹ ọba. Ifẹ̀ àkọ́kọ́ ni Ọbàtálá ti jẹ ọba. Náà pé Ifẹ̀ àkọ́kọ́ kọ́ lélẹ̀ tó wà lónìí. So Ifẹ̀ làgbó wà, Ifẹ̀ Oyè làgbó wà, Ifẹ̀ èyí tí wọ́n ń sọ tó wà nísìn òun náà wà ńbẹ̀. So but Ifẹ̀ àkọ́kọ́ ni bàbá ti jẹ ọba. Ṣùgbà tó di pé àwọn Ọ̀rúnmìlà ń dé, Odùduwà dé, tó di 16 quarters ló yẹ kó kan bàbá tiwa tó jẹ́ Aládìkún. Tí wọ́n jẹ́ kí wọ́n di ọba náà wá ní ó yá ẹ jẹ́ ká jáde lọ. So ilé wa tó wà nífẹ̀ ó ní Ìdẹ́ta. Ibi tí mo lọ yẹn. Bẹ́ẹ̀ ni ilé bàbá Olúfọ́n nù. So àwọn èèyàn kan sì wà ńbẹ̀ tí wọ́n wà ńbẹ̀ torí gbogbo wọn ni wọ́n ń kọ́ṣẹ́ lọ́dọ̀ bàbá Ọbàtálá ńgbà yẹn. So Aládìkún akọgun ẹ̀rù jẹ̀jẹ̀ òun ló lídì gbogbo ọmọ Ọbàtálá kúrò ní Ilé Ifẹ̀ táwa fi wá tẹ̀dó síbi tá a tẹ̀dó sí lónìí. Olúwa o. So Ifán ẹlẹ́ẹ̀kẹrin níbi tá a wà yìí. Ifán yìí náà ẹlẹ́ẹ̀kẹrin lélẹ̀. Ifán àkọ́kọ́, Ifán Ẹ̀gà number 1, Ifán Ẹrẹ̀ number 2, Ifán Balẹ̀ number 3, Ifán Ilé ní Ifán kẹta tá a wọ̀. Ṣùgbọ́n gbogbo Ifán mẹ́rẹ̀ẹ̀rin tẹ wá ń wò yẹn o, òun ló fi jẹ́ pé ilẹ̀ Olúfọ́n ó pọ̀, torí pé gbogbo Ifán mẹ́rẹ̀ẹ̀rin pátá ló wà lára ilẹ̀ tí Olúfọ́n ń jọba lé lórí lónìí. Olúwa o. So Ifán mẹ́rẹ̀ẹ̀rin pátá ló wà lára ibi tí Olúfọ́n ń jọba lé lórí lónìí. So Ọbàtálá jẹ́ bàbá Olúfọ́n. So lineage direct blood Ọbàtálá ní Olúfọ́n. Ìgbẹ́jọ́ ti bẹ̀rẹ̀ lórí Ṣòkòtì TV ní gbogbo ọjọ́ Sátidé láago 4. Ẹ lọ sí YouTube, ẹ tẹ̀, ẹ subscribe, ẹ like, ẹ comment. Àríwísí yìí ṣe pàtàkì. Ìgbẹ́jọ́ ni ní Ṣòkòtì TV. Ẹ ṣé. Oyè mi bá mi. So torí ìrìn fẹ́ gbà wá lásìkò jù, mo fẹ́ ká àwọn tó important ńbẹ̀ tí mo fẹ́ ká kọ down. Bá mi nígbà tí mo lọ sọ́hun yẹn, wọ́n sọ pé every year bàbá wa tó bá wà lórí ipò Ọ̀ọ̀ni wọ́n gbọ́dọ̀ wá sí inú ilé yẹn lẹ́ẹ̀kan lọ́dún. Bẹ́ẹ̀ ni àwọn nǹkan kan wà tí ò ṣeé sọ lórí afẹ́fẹ́. Kìí ṣe gbogbo ọ̀rọ̀ lèèyàn máa ń fẹnu sọ. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n ìdáhùn wà fún gbogbo ọ̀rọ̀, ṣùgbọ́n àkókò sì wà fún gbogbo ìdáhùn. Bẹ́ẹ̀ ni. So bàbá wa Ọ̀ọ̀ni tó ń lọ sí ilé Ọbàtálá ní Ilé Ifẹ̀, ohun tí wọ́n ń lọ ṣe ń bẹ̀ kìí ṣe fún gbogbo ayé. Kìí ṣe consumption gbogbo ayé. Kìí ṣe tí a lè máa sọ, a lè jókòó bí ní ìsìnká máa sọ. Ẹ ti dáhùn nígbà tí ṣùgbọ́n wọ́n fi ń recognize Ọbàtálá tó jẹ́ ọba àkọ́kọ́ nílé Ifẹ̀ ni. So mi ò ní sọ jù báyìí. Ẹ jèrè bá mi. Ẹ jẹ́ kí n tún béèrè eléyìí, ó wà very very important sí mi.
kí ni relationship ẹ̀yin àti Aláàfin torí pé mi ì fẹ́ ṣe mọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ti kọjá tí mi ò dẹ̀ fẹ́ kí n wà nínú àwọn tó máa pín ilẹ̀ Yorùbá bọ́ inú tí mo gbọ́ pé Olúfọ́n ní relationship very cordial relationship pẹ̀lú Ọọ̀ni nígbà yẹn. bẹ́ẹ̀ni. bóun ló ṣe yẹ sà. pẹ̀lú Aláàfin àbí. pẹ̀lú Aláàfin sorry pẹ̀lú Aláàfin nígbà yẹn. ṣe rí ẹni tí ó bá parí ọ̀rọ̀ kò ní dákún ọ̀rọ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn journalist ló ti wá bá mi lórí ọ̀rọ̀ Aláàfin àtọ̀ni. ntẹ́mi sì fi ń dá wọn lónìí wípé èrú eléyìí ò ṣẹ̀ṣẹ̀ wáyé ní Old Western Region tí wọ́n tí Ìbàdàn jẹ́ base gbogbo àwọn lọ́balọ́ba tí wọ́n ti ń ṣe ìpàdé irú rẹ̀ náà irú ìjà báyìí wáyé ń bẹ̀. Olúfọ́n wà lára àwọn ọba tó nìkan lọ yanjú ìjà yẹn kán dẹ̀ resolve matter yẹn amicable. ohun tí mo sọ láàrin àwọn méjèèjì ohun tí mo sọ yẹn tó ní dọ́kúmẹ́ǹtì ni o sẹ́wọ̀n pa àwọn òyìnbó àwọn òun ṣe ègbè bọ́rọ̀ bá ṣe rí ni wọ́n ṣe ṣàkọsílẹ̀ rẹ̀. bàbá Eléjìgbò àwọn ni secretary gbà yẹn. Olúfọ́n òun gan ni wọ́n ní kó líìdì kọmitì tó lọ rìsọ́ọ̀fù ìjà Aláàfin àti Ọọ̀ni. ohun tí wọ́n dẹ̀ sọ sí ngbà yẹn ni wípé kí n tó lọ bí tí wọ́n sọ sí gbogbo ọba ilẹ̀ Yorùbá pátá Ifẹ̀ lórírun wa. ìbàjẹ́ Aláké o ìbàjẹ́ anybody o tó bá ti jẹ́ ọba ilẹ̀ Yorùbá Ifẹ̀ lórírun wa torí pé Ifẹ̀ la kọ́ dá. kò tí ì ṣe ń tọ́ wájú ìyẹn mọ́. Ifẹ̀ náà ní ojúmọ́ ti mọ́ lọ sórílẹ̀ ayé. so ẹni tó bá wá jókòó sórí àpèrè bàbá wa nífẹ̀ẹ́ yẹn ó ti di father figure fún everybody wa. Father figure ni. táwọn olómi ò mọ bí mo ṣe fẹ́ ṣe Yorùbá rẹ̀ bí ó jẹ́ bí bàbá gbogbo ọba. Àpèrè bàbá gbogbo wa ló jókòó sí. so tá a bá rí ẹni tó jókòó sórí àpèrè yẹn fín à ń rí àwọn bàbá wa tó ṣẹ̀ wá kalẹ̀ fín ni. Olúwa o. ṣe rí ọ̀rọ̀ tó bíjà láàrin Aláàfin àti Ọọ̀ni pé ládé Aláàfin ò ládé táwọn jọ́nálìsì tí wọ́n wá gbà kan rí tí wọ́n sọ di ìjà kò ń ṣe ọ̀rọ̀ ìjà rárá. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ni. ó sì wà nínú Odùfá. ó wà nínú Odùfá o. gbogbo ládé Aláàfin ò ládé inú adé Òròlú láti gbà f'Aláàfin inú adé Aládìkún láti gbà f'Aláàfin ó wà nínú Odùfá o. màá fẹ́ kẹ́ ẹ lọ verify tí mo ń sọ yìí lọ́dọ̀ bàbá Àràbà Fáyẹmí Ẹlẹ́bùbọn. wọ́n ti sọ́rí láìmọye ìgbà ó wà nínú ẹsẹ̀ Ifá ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ìwádìí ìmọ̀ jinlẹ̀ wọ́n á kàn sáré ṣe quick to the press. ìmùlẹ̀ ní ọ̀rọ̀ yẹn láàrin Olúfọ́n àtàláàfin. ìmùlẹ̀ mo tún wí lẹ́ẹ̀kan sí ìmùlẹ̀ ní ọ̀rọ̀ yẹn jẹ́ láàrin Olúfọ́n àti Aláàfin. gbogbo ìtàn pé Àgọ́jà àwọn ni wọ́n gbé adé wọn pa abẹ́rẹ́ wọ́n wá gbé adé wọ́n wá gbé lọ fún Aláàfin. ṣé Alágọ̀ọ́jà tó bẹ́ẹ̀ kó dé adé lọ sí ààfin Aláàfin kó wọ bàtà sẹ́sẹ̀ kó sì wọ agbádá bí mo ṣe wọ̀ yìí kó tún kó lẹ̀kẹ̀ sọ́rùn kó wá wọ ààfin Aláàfin lọ bẹ́ẹ̀? èèwọ̀ kò sọ́ba ilẹ̀ Yorùbá kan tó lè ṣe nígbà tí ọba ń jẹ́ ọba. àwọn olóṣèlú ló ba stool ọba jẹ́ ní bastardize stool ọba. kò sí ọba náà kódà àwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n Aláàfin wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n lọ bá kí wọ́n wá wọ agbádá kí wọ́n wọ bàtà sẹ́sẹ̀ kí wọ́n dádé sórí. tán jẹ́gbọ́n ẹ̀ wọn ò tó bẹ́ẹ̀ kí wọ́n lọ tí wọ́n bá ń lọ kí wọn ó wọ ẹṣin kíni wọn ó bọ agbádá wọn sí ibì kan wọn ó bọ bàtà lẹ́sẹ̀ wọn ó sì mú adé wọn wọn ó sì kó wọn ó kàn mú
orí ògbófo gan tún kọ́ fìlà ni wọ́n dé tí wọ́n fi wọ ààfin Aláàfin lọ nítorí pé Ọlọ́run dá Aláàfin gẹ́gẹ́ bí ọba tó lágbára ṣùgbọ́n father figure gbogbo ọba oní Ọ̀ọ̀ni kódà Aláàfin gan ó yẹ kó mọ̀ wípé bàbá ni Ọ̀ọ̀ni jẹ́ fún. Now ládé Aláàfin ò ládé adé ìmùlẹ̀ ń bẹ láàrin Olúfọ́n àti Aláàfin. Bàbá wa Adéyẹmí Aláàfin of blessed memory bàbá mọ̀ tán dáadáa kí wọ́n tó sípò padà. Nígbà bàbá fẹ́ ṣe coronation adé ṣẹ́ṣẹ́ fún tólúfọ́n ṣẹ́ fún Aláàfin ó ní bàbá fi ṣe coronation ní 1971. Tí bàbá sì fi sípò padà ẹ̀mẹ́ta ni wọ́n dé adé yẹn. Ẹ̀mẹ́ta náà dé adé yẹn rí. Bẹ́ẹ̀ ni ẹ̀mẹ́ta wọ́n dé adé òun. Ṣé rí àwa tá à ń jọba ní ìsìn òǹkálukú ò wádìí ara ẹ̀ kò wádìí ìtàn tó jọba lé lórí. Olúwa o. Ìmùlẹ̀ ń bẹ láàrin Olúfọ́n àtàláàfin o. Ọ̀rọ̀ pé àgọ́ ọjà nǹkan kan yẹn erémọdé ni gbogbo yẹn o. Alágọ̀ ọjà ó lè sọ ìtàn kó fi lè gba òmìnira lábẹ́ Aláàfin, no doubt about that. Torí òǹkálukú náà ní gbé rẹ̀ ga. Ṣùgbọ́n tálágọ̀ ọjà bá jẹ́ irú ìtàn tó pa òun a jẹ́ pé bàbá rẹ̀ lolúfọ́n tó yẹ kó wá bàbá rẹ̀ kàn kí bàbá rẹ̀ ó wá bá gbèjà ni kì í ṣe pé yóò lọ mọ sáré mọ pàtàn orí social media tí wọ́n pa òun. Bó bá jẹ́ pé ọmọ aládé ṣẹ́ṣẹ́ fún lálágọ̀ ọjà ó yóò wá Olúfọ́n bàbá rẹ̀ kàn yóò wá bá Olúfọ́n bàbá rẹ̀ ni. Nígbà táwọn Alámọ̀dù tí wọ́n fẹ́ gbadé wọ́n wá ìtàn ara wọn pé ọmọ Olúfọ́n làwọn. Bàbá Adéyẹmí Aláàfin tó gbéṣẹ́ yìí náà ni bàbá nígbà tí jọ́mọ Olúfọ́n ọmọ aládé nìyín ẹ máa dádé yín lọ. Àti bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wádìí ara wọn dájú mọ́ tí wọ́n kàn fi ń sáré ṣe tí ó wù wọ́n nítorí social media tó gbayé kan nísìn. Èmi ò bá kàn rọ bàbá wa Aláàfin pé kí wọ́n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kí wọ́n wádìí àwọn ìmùlẹ̀ tí ń bẹ láàrin àwọn àti adé ṣẹ́ṣẹ́ fún. Tí wọ́n bá ti wádìí yẹn wọ́n ó rí wípé kìí ṣe ọ̀rọ̀ àhesọ àbọ̀rọ̀ ìbú gbogbo tó mo ń gbọ́ oríṣiríṣi làwa náà ń gbọ́ báwọn social media àwọn journalist kan sọ pé ẹ lọ dádé padà fáládé. Ó mà ṣe o. Ó bá jẹ́ pé àwọn olóṣèlú ò bá stúlù ọba jẹ́ ni ta lẹ́nu ẹ̀ gbà á. So ẹ má bínú ẹ jẹ́ forí ẹ̀kún gómìnà kan báyìí. Nígbà tí Western region tí mo ti bẹ̀rẹ̀ tí wọ́n wá fẹ́ parí ìjà fún Aláàfin ibi tí mo fẹ́ pè àti sí Ọ̀ọ̀ni Yes sir. bàbá wo Olúfọ́n ló wà gẹ́gẹ́ bí alága Alága kọmitì yẹn wọ́n wá parí ẹ̀ sí pé àga tí Ọ̀ọ̀ni ni kó máa wà lókè kí àga Aláàfin kó tẹ̀lé káwọn lọ́balọ́ba yòókù sì máa jókòó lábẹ́ wọn. Olúwa o. Gbogbo àwọn tó jẹ́ ọba ń gbà yẹn they are all first class obas. Ó ń ṣe àwọn olóṣèlú sọmídọba o. Torí kábíyèsí jẹ́ nǹkan ọ̀rọ̀ tẹ́ sọ fún mi ẹ ti kọ́kọ́ sọ briefly fún mi ẹ dẹ̀ ní ìwé ẹ̀ wà. Ó wà. Tẹ́ bá lọ sí Ìbàdàn tẹ́ bá lọ sí secretariat Ìbàdàn ẹ béèrè fún ní chieftaincy wọ́n sọ fún pé tí mo sọ ìbò ṣe rí nù there is document to it. Wọ́n dẹ̀ parí ẹ̀ bẹ́ẹ̀ láti ìgbà yẹn Ọ̀ọ̀ni ó jókòó Aláàfin ó jókòó tẹ̀lé then àwọn first class ọba yòókù máa jókòó. Kí ló wá yẹ kó di gbogbo ìjà ilé so ẹ ṣe mọ̀ pé mo ti sọ síwájú ọ̀pọ̀lọpọ̀ ni ò wádìí ara ẹ̀ kíkàn sáré àmì náà dáde mi náà dáde ni olóṣèlú sọ mí dọba mo sọ́ọ̀rì láti sọ báyìí ṣùgbọ́n àrífín yẹn ti ń pọ̀ jù fún àwọn ọba ìṣẹ̀báyé ilẹ̀ Yorùbá. Ìmí ò mọ̀ ní ọba lọba jẹ́ irú Ẹlẹ́rìn nísìn ọba ìṣẹ̀báyé ni
ẹlẹ́rìn ọ̀fẹ́ rìn. ẹlẹ́rìn ọ̀fẹ́ rìn ẹ̀rín wá pọ̀ ẹ̀rín máa jẹ́ṣà ọba àṣẹ̀báyé ni àwọn ọmọ ó bàbá Ẹ̀rìnmọ̀jẹ̀ṣà yẹn. àwọn ọmọ Odò Ògbógbódìrín nìyẹn. àwọn sọ bẹ́ẹ̀ torí mo ti interview wọn rí. bàbá wọn sì lò 400 years. olúwa o. ó jọba ní Benin ó jọba nífẹ̀ẹ́ agbára pọ̀ ń gbà ń fọba gbà táwọn colonial masters gan dé wọ́n bá ètò ọba ilẹ̀ Yorùbá wípé already wọn ò nílò láti tamper pẹ̀lú ẹ̀ because the system of governance was well described and was working there. working that's the reason why ọ̀dọ̀ Aláàfin wọn kọ́kọ́ gbà lọ but when they got to Ifẹ̀ the system of administration Ifẹ̀ wọ́n rí i pé ó wà well organized and that's why they embraced Ọọ̀ni of Ifẹ̀. níjọ́ gbà wáṣẹ̀ kìí ṣe tó pẹ́ náà púpọ̀ bọ́ọ̀ni bá jáde gbogbo ọba aládé máa dó síta tán ni ó fi padà sí inú ààfin ni ó wà ní ìwé ìtàn bí ìgbà tí bàbá èèyàn jáde ni tó wá tí ìlú bàbá rẹ kó wọlé padà ọmọ àlèwo ni ó wà lọ wọnú ilé tí ó lọ sùn nígbà tí bàbá rẹ ò tí ì dé. ṣùgbọ́n àwọn òṣèlú ti bà nǹkan jẹ́ báyìí o àfi k'Olódùmarè àwọn gan ni wọ́n ń dalẹ̀ Yorùbá láàmú torí pé àwa ọba amọ̀ra wa oníkálukú sì mọ ìtàn rẹ̀ ẹni tí ò bá mọ̀ tán rẹ̀ ní tí ó pàtàn fún ó ti wà láàrin wa. ẹ rí i pé ńgbà mo fẹ́ sọ̀rọ̀ mo ní Imperial Majesty bàbá tèmi ló kọ́ dádé lórílẹ̀ nílẹ̀ Yorùbá lónìí o bàbá tèmi ló kọ́ dádé. So if anybody will bear Imperial Majesty, I will be one of them. kábíyèsí ẹ dákun ọ̀rọ̀ Adétẹ̀ ń sọ̀rọ̀ báyìí mo gbọ́ lérèfé pé bí ẹni pé kò sọ́ba kankan ní orílẹ̀-èdè Yorùbá yìí tó ní adé tó yín. Àdúpẹ́ wọ́n ní adé orí la fi mọba. Bẹ́ẹ̀ni. Ìlẹ̀kẹ̀ ní tàwọn ìjòyè. Bẹ́ẹ̀ni. bí èèyàn bá ní òǹdọba lónìí bóyá òṣèlú sọ mí dọba ni o àbí adé jẹ́ǹbẹ̀ wọn ni o gbogbo wọn ń wádé kí lónìí. Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n àwa kan bá dé ńlé ni. Adé Olúfọ́n ò níye o. Kò níye. Àwa ní máa ń kí bẹ́ẹ̀ pé adé rẹ̀ ò níye. Wọ́n ti wọ́n lè máa ń ṣe ọdún adé. Ìtàn adé yẹn jẹ́ tún sọ fún yín. Apart from adé arè tí Ọbàtálá dé wá sáyé. Bàbá wa Ọbàtálá. Olódùmarè ní kán jáde kán lọ rẹrú lọ́sàn-án gangan nígbà òwò ẹrú dé. Tí bá sọ pé bàbá wa Ọbàtálá mò ń rí fà sí akọgun ẹrù jẹjẹ ní o. Bẹ́ẹ̀ ni ó ti yé mi. Torí bẹ́ẹ̀ ṣe lè rí fà sí mi náà lónìí pé living Ọbàtálá lè ní. Bẹ́ẹ̀ ni. Wọ́n á lọ rẹrú òwò ẹrú ti dé ńgbà yẹn wọ́n á lọ rẹrú lọ́jà. Gbà tí wọ́n dé ọjà gbogbo ẹrú ti tán àwọn èèyàn ti ra ẹrú lọ ẹrú ẹyọ kan tó kù lọ́jà ní ọjà Ìjìgbò mẹ́fùkàn ní Ilé Ifẹ̀ náà ni o. Wọ́n wá bá ẹrú tó jẹ́ pé adẹ́tẹ̀ ni. Bó làwọn ṣe rẹ ẹrú eléyìí adẹ́tẹ̀ ìbáwọn gbénulé ńgbà yẹn kì í báyàn gbénulé ẹ̀yìn odi ní mọ́ gbé báwọn bá rí eléyìí adẹ́tẹ̀ ni. Ṣùgbọ́n ẹ̀mí yẹn sọ fún wọn pé ẹrú tí mo fi rà nù wọ́n wá rẹ ẹrú wọ́n wá gbà wọ́n wá délé wọ́n wá yàrá kan nínú ààfin Ilé Ifẹ̀ yìí náà ni o wọ́n wá yàrá kan wọ́n wá tì síbẹ̀ wọ́n wá dè mọ́bẹ̀ wọ́n wá fi instruction yẹn bàbá mi Ọbàtálá wá ní ẹ máa fún ẹrú yìí ní oúnjẹ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láì ṣiṣẹ́ béèyàn bá rẹ ẹrú yìí wọ́n fi máa ń ṣiṣẹ́ ni wọ́n ní ẹ sáà máa bá ń fún lóúnjẹ ẹrú yìí wá jẹun fún ọ̀sẹ̀ méjì gbogbo tí mò ń sọ yìí ó wà nù Odùfà o. Ńgbà tó di ọ̀sẹ̀ kejì ẹrú wa ní ó wá yọjú lójú fèrèsé ó wá ní kábò ń pe bàbá Ọbàtálá. Ibi tí adé ti pọ̀ ni mo ti ń bọ̀ mo ń bá bọ̀ ẹ má rò pé mo deviate
wọ́n wá pe bàbá wa yọjú ní pé ẹ dákun ẹ bóun wá òwú òtútù àti ọ̀kíní ní abẹ́rẹ́ pọ̀rọ̀ báyìí tó gùn pé kán bóun wá àtowó ẹyọ tó pọ̀ àtàwọn ìlẹ̀kẹ̀ kí ló fi ṣe ó ní nígbà tó ń bá ṣe tán kan wá wò wọ́n wá kó wọnú ilé fún un láàrin ọ̀sẹ̀ méjì adé ti lọ bí 1000 tí adẹ́tẹ̀ yìí tó ti pìpíà tó ti hun sílẹ̀ ibi tádé ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní tó ti bẹ̀rẹ̀ nù adé àrè nìkan ládé tí ń bẹ nífẹ̀ẹ́ tí gbogbo ayé máa ń dé gbà wọn so adẹ́tẹ̀ yìí ọmọ Èkìtì ni òun ló wá ṣe adé yẹn tó pọ̀ lọ rẹpẹtẹ pẹ̀lú òwú ètùtù àtowó ẹyọ àti ìlẹ̀kẹ̀ lọ́pọ̀lọpọ̀ bádé ṣe pọ̀ nìyẹn ibi tí adé ṣẹ̀ṣẹ̀ fún ti bẹ̀rẹ̀ nu adé ṣẹ̀ṣẹ̀ fún tá à ń sọ̀rọ̀ ń parẹ̀ yìí ó wúwo tó 20 kg of cement ṣebí 20 kg ní cement kan bó ṣe wúwo nìyẹn ṣùgbọ́n tó bá dé orí ọmọ orí oko Olúfọ́n yóò fúyẹ́ bí òwúrì ni ó ṣe fúyẹ́ lórí wa òwú òtútù ni wọ́n fi ṣe owó ẹyọ wọ́n dẹ̀ fi ṣe tó ní adé ṣẹ̀ṣẹ̀ fún àkọ́kọ́ tó lẹ́yìn adé àrè adé tó tún tẹ̀lé ládé ṣẹ̀ṣẹ̀ fún so Olúfọ́n ló ní adé tó pọ̀ o torí pé kò sẹ́ni ó bá Olúfọ́n pín adé bàbá rẹ̀ nígbà tí wọ́n jọ sílé rẹpẹtẹ ó pọ̀ rẹpẹtẹ wọ́n nígbà tí wọ́n kò nífẹ̀ẹ́ gan àwọn ẹrú tó ru adé wọ́n fẹ́ lé 1000 tí wọ́n ru adé lásán wọ́n kàn kó tẹ̀lé lẹ́yìn so bẹ́ẹ̀ bá wá ní irú adéhùn tí àwọn ọmọ Odùduwà tí wọ́n ti pín adé kí Ṣàngó tó dé tí Ṣàngó sì jẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ Olúfọ́n kí ló stop ẹ̀ láti sọ pé òun fún lẹ́yọ̀ kan bẹ́ẹ̀ so kì í ṣe yẹ̀yẹ́ ni gbogbo táwọn èèyàn fi ṣe yẹ̀yẹ́ kiri pé Aláàfin ò ládé it's not yẹ̀yẹ́ o ìmùlẹ̀ wà ń bẹ̀ ìmùlẹ̀ tó wà ń bẹ̀ ni wípé nígbà tí Olúfọ́n ti la Aláàfin ní àgàn adé Aláàfin wa ní látòní lọ ìwọ nìkan ló máa wọ agbádá rẹ àti adé rẹ lórí pẹ̀lú bàtà rẹ lẹ́sẹ̀ pẹ̀lú full regalia rẹ ni kó máa wá kí mi láàfin Aláàfin so Olúfọ́n nìkan lọ bá ọba kan ṣoṣo tí máa dé adé tí máa wọ agbádá tí máa fi ìlẹ̀kẹ̀ sọ́rùn báyìí tí ó sì tún wọ bàtà rẹ̀ sẹ́sẹ̀ láti wọ ààfin Aláàfin Olúfọ́n nìkan ni so ṣé ìmùlẹ̀ ò sí ń bẹ̀ yẹn. ìmùlẹ̀ wà ń bẹ kábíyèsí. ó dáa kábíyèsí ẹ dákun. ẹ jẹ́ á máa bàbọ̀. torí tọ́lọ́hún kí n béèrè eléyìí briefly ìhà wo ni ẹ̀sìn pàápàá jùlọ àwọn ẹ̀sìn àjòjì méjì ta ní ìhà wo ló kọ sí àṣà wa nílẹ̀ Yorùbá tó fi ń rí báyìí. Ọlọ́run kó ṣàánú wa kó ṣàánú Yorùbá kó ṣàánú gbogbo wa pátá nígbà tí Queen Elizabeth kú ó dà pé ọjọ́ méje ni wọ́n fi ṣe òkú rẹ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n wá lọ mú àwọn ewúrẹ́ ní mountain goat. Bẹ́ẹ̀ni. Special goat ni o ó ní wọ́n ń pa tí wọ́n ń ta ẹ̀jẹ̀ rẹ̀ sórí adé Queen Elizabeth everyday títí tó fi di pé kó tó di pé wọ́n á bẹ́rì rẹ̀ ìyẹn ṣètùtù àbí King James fashion bó ló ti wá òun ṣe Britain ni bẹ́ẹ̀ náà ni gbogbo tàwáàfù tá à ń lọ ń ṣe ní Mecca gbogbo pàkájà tá à ń lọ ń pàkájà ní Mecca gbogbo ẹ̀ là ń ṣe ń di Ọbàtálá o. tó dẹ̀ ti síwájú ti Mecca yẹn. tó dẹ̀ ti síwájú rẹ̀ wọ́n gbé gbogbo kínní wá bá wa àṣẹ Ọbàtálá tá à ń lọ ń fẹnu kàn ní Kaaba ó wà ń di Ọbàtálá mo sọ fún gbogbo àwọn tí wọ́n lọ ń sanwó sí Mecca bọ́yá ó bá tẹ̀ bá ń sọ fún gbogbo wọn wọ́n máa wulẹ̀ náwó púpọ̀ mọ́ ká máa mówó kéékèèké wá owó kéékèèké bíi tí bàbá wa kan wà bí tá máa ó mọ wá tàwa nígbà wọn wá eléyìn Mecca tí ó máa jẹ eyín Ọbàtálá tí ó máa fún wọn. See, let's say the reality
a ti fi ẹ̀sìn méjèèjì a ti fi bà gbogbo nǹkan tí ó jẹ́ àwọn nǹkan tí táwọn bàbá wa fi lẹ̀ fún wa a ti fi bàjẹ́. culture wa ni culture wa. bandits wa ń pa ọba, wọ́n ń fìbọn pọba. n ta rí nìsínú ó mà ṣe o. nígbà tí ogun Fúlàní ò jẹ́ wọn mí láti Kwara wá sí gbogbo ọ̀dọ̀ wa ń bì. bí Fúlàní Ìrẹ́gbà ni wọ́n ti máa ń dúró wọn èlé débì wọn èlé dé ọ̀dọ̀ Olúfọ́n. òkè kan ń bẹ lọ́dọ̀ tí wọ́n ń bí tá à ń pè lókè Ẹlẹ́yẹlé. bólúfọ́n bá ti gun bẹ̀ lọ àwọn ẹyẹ ibẹ̀ ní gbogbo ẹyẹlé ayé gbogbo ẹyẹlé àgbáyé ibẹ̀ ló ti ń jáde. àwọn ẹyẹ tó wà ń bẹ̀ wọ́n lé ní millions. gbogbo wọn tọ̀ wọn paradà wọn di èèyàn wọn sì lọ fight àwọn Fúlàní. àwọn Fúlàní ni. ìdí nìyẹn tí Fúlàní ò fi ráyè wọ ọ̀dọ̀ wa ń bì. gbogbo àwọn tó sá láti Ìrẹ́gbà ẹ bá wọn lágbà lálejò lónìí. ta fún wọn nílẹ̀ sọ́dọ̀ wa ń bì. ìyẹn ò fọdí òǹkàlùkù máa ń sa tiẹ̀ náà. ẹni ó bá jẹ́ pé orírun rẹ̀ Ìrẹ́gbà ló ti sá wá bí tí Olúfọ́n sì gbà nígbà òjò tí wọ́n ń gbé Olúfọ́n lẹ́sẹ̀ lónìí. ó ti dalẹ̀ ẹ̀bùnlẹ̀ ó ti dalẹ̀ àdéhùn. Olódùmarè sì ní òun ò fojú re wu ẹni ó bá ti dalẹ̀ múlẹ̀ tó bá ń dalẹ̀ àdéhùn torí ọba aládéhùn lọ́lọ́run. ọba aládéhùn lọ́lọ́run. so àwọn kinní wọ̀nyí wà ń bẹ̀ ṣùgbọ́n a ti fi ẹ̀sìn méjèèjì a ti fi bàjẹ́. àwọn tí wọ́n sì mẹ́sìn wáyé o wọn ò bà ti wọn jẹ́ o wọn ò bà ti culture tí wọ́n jẹ́ o wọn ò cancel tradition tí wọ́n o. nígbà wa bá ru òbítíbitì owó lọ sí mọ́kàtà àwọn ará abẹ́ ó pera wọn jọ wọ́n wà lọ ra mountain goat special goat kan báyìí tí wọ́n yí ìdí báyìí ni làwọn amọ̀ Saudi máa ń jẹ very costly goat the most costliest goat. wọ́n lè fún yín permanent ìwé ìgbélú láéláé. wọ́n lè fọmọ tí wọ́n fún yín. ṣe bí àwa ní àmọ́ níta ní òtó wa ẹ máa bọ̀ wá sídìí Ọbàtálá ó bá fẹ́ pàṣẹ wá pàṣẹ ní tó bá fẹ́ Ọbàtálá ó ṣe. wá tà wá fún ìdí Ọbàtálá àdúrà rẹ ó gbà. ọ̀dọ̀ kábíyèsí o nǹkan kan wà tí mo tó wù mí pé káwọn ọba ilẹ̀ Yorùbá gbé lọ́wọ́ sí wọ́n mọ̀ tí ń dìtì Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu báyìí àwọn ọmọ Yorùbá mọ̀ tí ń parapọ̀. rárá o àwa ọba ilẹ̀ Yorùbá ẹ gbọ́dọ̀ ní nání aṣẹ́gìtà ọ̀nà ní èpo ogun ọmọ ẹni ò sì ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sí di ọmọ ẹni. ọmọ àlè Yorùbá ni ó wàá sọ wípé Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ò ṣe dáadáa o òun làwa ó dìbò fún gbogbo ọba ilẹ̀ Yorùbá Bọ́lá Ahmed Tinubu. ẹ máa bá wa bá wọn àwa ọmọ yín ẹ máa bá wa bá wọn sọ ẹ máa bá wa sọ. àsìkò ètò ni àsìkò ètò torí oríṣiríṣi là ń gbọ́. tásìkò bá tó àwa ọba ilẹ̀ Yorùbá á pàṣẹ. òkè ọmọ wa wo ló tún wà ní ààrẹ. ayọ̀kan náà ni. ẹ wo tí Bọ́lá Ahmed tó ti ṣe fún gbogbo ilẹ̀ Yorùbá ẹ lọ wo appointment tó ṣe. nígbà tí Buhari wà ń bẹ̀ gbogbo appointment pátá náà tí wọ́n kó lọ. náà ti ní. nígbà tí Jonathan wà ń bẹ̀ gbogbo appointment pátá east tí wọ́n kó lọ. ọmọ tí wá débẹ̀ ó wá ń ṣe á wà sọ pé kò ṣe dáadáa. gbogbo àwọn ọmọ iṣẹ́ ológun tí wọ́n ti ń kọ́ àwọn sójà kọ́ àwọn enéfì kọ́ àwọn air force ó ti ń ṣe sí south. oye kan ló ti wà lóṣogbo ní ṣe rí tásìkò bá tó àwa ọba pàṣẹ Bọ́lá Ahmed Tinubu ọmọ olódòdẹ ó ní gbogbo Yorùbá ó sìn ó ládìbò wá fún. torí ẹ dákun ẹ má bínú ẹ̀yin èèyàn ń béèrè ọ̀rọ̀ lọ bàbá ṣùgbọ́n ẹ padà wá ni torí odidi ọba mò ń dá odidi ọba dúró àrífín ni torí tèmi ni kábíyèsí fi ń jókòó wọ́n wá bá kábíyèsí lálejò torí tèmi ni wọ́n wá fi dá jókòó nígbà tí mò ń ṣe interview yẹn lọ́wọ́ ìdí ní tèmi náà gẹ́gẹ́ bí ọmọ tán bá bí nílé eré tí mo gbọ́dọ̀ ronú pé ń gbọ́dọ̀ máa dá bàbá yìí dúró títí ń wàá fi ìbéèrè yìí mọ báyìí lénìí ń wàá tún dá ọjọ́ tí màá padà wá sọ́dọ̀ bàbá mi tí mo lè gbà wọ́n ní wákàtí 4 kí n má fi béèrè gbogbo ọjọ́ ayé yìí bá mi ẹ bá ń ṣàdúrà fáwọn tí wọ́n ń tọ́jú ọmọ rẹ̀. kí n tó ṣàdúrà a ṣe Ọbàtálá
World Olúfọ́n Ọbàtálá Festival. festival A máa ṣe ní on the 8th and 9th oṣù wo sà. oṣù karùn-ún yìí. Ó kù ọjọ́ mẹ́jọ. A ti bẹ̀rẹ̀ láti on the 7th, ṣùgbọ́n ti 7 yẹn kò ń ṣe gbogbogbò torí ọjọ́ yẹn ni ọjọ́ ìbọ gbogbo òrìṣà, torí gbogbo òrìṣà pátá ni Ọbàtálá fàyè gbà. So a ṣe ìbọ ní 7 but 8 là ń retí àwọn àlejò. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ èèyàn wa, ọmọ wa, Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá, Ìbà Gani Adams. Olówó á wò pé bàbá mo fẹ́ wá ṣe agbátẹrù festival yín. Kọ́lọ́run Olódùmarè kó bá mi wà pẹ̀lú wọn. Àmín, àmín. Ọlá tí wọ́n ní kètò yóò máa pọ̀ sí i. Àmín, àmín. Owó tó ní kètò yóò máa pọ̀ sí i. Àmín, àmín. Òkìkí tó ní kètò yóò máa pọ̀ sí i. Àmín, gbogbo ẹni tó bá ti gbé Ó àṣà bá wa Yorùbá gbé lárugẹ. àṣà wa àti àwọn nǹkan tá nílẹ̀ Yorùbá ló ń gbé lárugẹ bí wọn náà ṣe ṣe. So on the 8th and 9th la ṣe World Olúfọ́n Ọbàtálá Festival. Kábíyèsí ti ń invite Sokoti nìyẹn o. Mo wá Bẹ́ẹ̀ ni wọ́n invite gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé o. Gbogbo ẹ̀yin tẹ́ wà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo invite. Ifán ni Ọbàtálá rọ̀ sí. Wọ́n tó bá ń sin Ọbàtálá. Ẹ jẹ́ kí n wo bẹ̀, màá wo bẹ̀ yẹn jọ yẹn, màá wo bí ìbá tiẹ̀ lè wọ bẹ̀. Ìwọ náà ó gbàdúrà. Ó wàá wo ohun tí ó ṣẹlẹ̀. Lálà olú. Ìwọ sáà lanu kó béèrè nǹkan. Ó wà rí ntọ́lọ́run ó ṣe, ó rí tọ́bàtálá ó ṣe. So gbogbo wa pátá, gbogbo èèyàn pátá ni mo pè. Kábíyèsí ní àwọn OPC ni wọ́n ṣe collaboration pẹ̀lú wa láti promote. Ìyẹn náà wá tí tó n tá à ń ṣe yìí, àwọn nǹkan tó kù ṣe rí àwọn alálẹ̀ ti gbìjára wọn. Ìjọ òun là kí n lè sọ irú nǹkan tí tèmi náà ń sọ yìí tí mò ń béèrè lọ bàbá mi ò ní lè béèrè ẹjọ́ yẹn. A máa wò ó pé ẹ̀rù ọmọ bà mí pé ká má sọ pé ẹlẹ́bọ lèmi, ta ẹlẹ́bọ ni wá. Ta ni ẹsẹ̀ ẹlẹ́bọ? Ẹlẹ́bọ là wá, àtàtà àtẹ̀pọ̀. So jẹ jollof rice, o jẹ pepper soup. So therefore kì í ṣe gbogbo ọmọ ilẹ̀ Kóòtù Òjíire pátá lè ní one thing or the other. Mo lè mọ́ ti fún yín nọ́mbà bàbá mi, ṣùgbọ́n ń gbé nọ́mbà akọ̀wé mi, press secretary, chief press secretary bàbá. Màá gbé nọ́mbà yẹn sórí fídíò yìí so that gbogbo owó tó jẹ́ ọmọ Yorùbá àtọmọ Ọbàtálá, àtọmọ Ọbàtálá tó bàbá ọmọ Ọbàtálá kan ló rán mi wá bí ẹ bá sọ̀rọ̀ sí kí n tó máa lọ. So gbogbo ọmọ tó jẹ́ ọmọ Ọbàtálá, gbogbo ohun tó ní láyé tí wọn náà fẹ́ fi ran àjọ yẹn lọ́wọ́ kò sí tó burú. Kò dìgbà tó bá jẹ́ ọmọ Ọbàtálá, bí n bá jẹ́ ọmọ Ṣàngó tí n bá ran Ọbàtálá lọ, ìran mi mo ràn lọ́wọ́. Tí n bá jẹ́ ọmọ kìíní tí mo ran ọmọ Èṣù lọ́wọ́, ìran mi ni mo ràn lọ́wọ́. So ẹ̀yin èèyàn èmi náà tó ń fi ẹnu mi pè yín from all over the world. Mo fẹ́ kí ọdún yìí yàtọ̀ nínú ọdún tí bàbá mi ti ń ṣe sẹ́yìn. Mo fẹ́ kí lè yàtọ̀ torí a ní enough time láti sọ fún yín. So ó dẹ̀ tó ti súnmọ́ gbogbo ẹnikẹ́ni tó o bá mọ̀ pé o ní nǹkan kan tó o fẹ́ ṣe fún bàbá mi, màá fi nọ́mbà chief press secretary síbẹ̀ pé chief press secretary ẹ̀ lè láǹfààní àti bá bàbá mi sọ̀rọ̀. Ọlọ́run Lédùmarè á wà pẹ̀lú wa o, ojú òní tiwa gbogbo ẹ̀yin tí. Sokoti, n ó ṣàdúrà fún ọ. Yes sir.